15th of August, a special day where we are not a men and women of God are usually born. Today is August 15th. The early model of usually +1 today, the person of Mrs. Rachel Moromoke Alawode, popular known as Iya Adura. Happy birthday to you, ma. Ǹlẹ́ o, màmá wa ọlọ́jọ́ ìbí òní, Ìyá Àdúrà, kẹ́pẹ́kẹ́tẹ́ ìlátẹ̀pẹ́ ò láṣẹ èdè. Àìdùnnú yín ló kọ̀ sí mi lónìí o, àmì your first phone, àkọjá ewé yín Ọmọbọ́láńlé Christiana. Ó ní kí n mọ̀ kí abiyamọ tòótọ́ wúrà iyebíye ìfẹ́ ayé òun olùtọ́jú òun Ṣèmínà lovely mother. Pẹ́ pọ́jọ́ ìbí òní òwe wà nípe ìṣàṣemọ̀ láṣẹ èdùwà. Ó wá ní ìyá mi ò lọ́dọọdún la ó mọ̀ rí yín nínú owó nínú ìgbéga pẹ̀lú fọkànbalẹ̀ lágbá Olódùmarè bó ti mọ̀ rí fún yín nìyẹn. Ẹ̀lẹ́mbẹ̀ àwọn Ìyá Àdúrà ọmọ ọlọ́jọ́ ìbí òní mo ṣe bí Ìbàdàn lé baba tó bí ọlọ́mọ jẹ́ ń bá ọdẹ ìlú Ìbàdàn kí lọ rí kí wọ́n ń bẹ̀. Ẹ̀yin lọ́mọ Ìbàdàn nílò Olúyọ̀lé ọmọ àjẹ̀gbíjẹ̀ kára ọmọ àfikàrà ń fọ́rí mu. Agbọ́sámọ́sá agbọ́yàmọ̀yà Ìbàdàn mọ́jàmọ́jà lẹ́fọ̀gùn kára wájú lẹ́yìn lọ́jọ́ sí ibẹ̀ nílùú Àjàyí ìlú Òjó ìlú Ìbíkún lọ́lọ́gbòdò kẹ́rí lójú ogun ọmọ ọwọ́ ṣòkòtò kẹ̀mẹ́rẹ́ bí ìjà ẹlẹ́yẹlé lomi tẹ́wú tọmọ ń pọn ọmọ aṣèjìrẹ́ lomi àgbò nílùú Ìbàdàn. Ò ṣe ọjọ́ ìbí tuntun rẹ lónìí o àṣẹ ṣàmọ́dúnlókè ìpè wà ní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ ló ní fàìsàn lùgbà pọ́pà bá lago báyìí dúdú ní dún yóò mọ̀ dún fún ọ ní òní bá wọn làlùwọ̀ rẹ̀ láṣẹ ìdùnnú. Aṣọ yìí ò ní fàyà wá túbọ̀ fẹ̀yìntì wá jẹ wọn mọ́ bẹ́ẹ̀ ni kò sì ní ju ọ lẹ́nu lágbára Olódùmarè. Ìyá wa ọlọ́jọ́ ìbí òní o ẹni àmìrú Ọlọ́run Ìyá Àdúrà kó ṣe mọ́dún tuntun rẹ lónìí ilé tuntun ọkọ̀ tuntun ògo tuntun ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà lọ́gbẹ̀dẹ̀ ló fi jíǹkí rẹ o wàá fọwọ́ páwó bẹ́ẹ̀ ni wàá fèrè ìjòbì ìgbà ọdún ìṣẹ́jú kan ni.